Àkójúmọ́ mà níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ìròyìn wá lájà balẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó ní ṣe pẹ̀lú Yorùbá Nation Biafra Nation nípò òṣèlú eré ìdárayá lókè òkun àti nílẹ̀ Nàìjíríà lápapọ̀. Orúkọ oníròyìn kò fìgbà kan yípadà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ṣáájú ká tó máa bọ́ sínú agbámi ìròyìn, ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà báyìí. Ẹ gba gbogbo àṣìṣe yòówù kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lè ṣe o, síbẹ̀ yóò tún lo ọdún mẹ́rin míì sí i gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lórí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Mo ṣetán láti dúró gẹ́gẹ́ bí igbákejì Peter Obi nínú ètò ìdìbò sí ipò ààrẹ tọdún 2027. Rabiu Kwankwaso òun ló sọ èyí di mímọ̀. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Delta ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìbọn já okùn ẹ̀mí àwọn ajínigbé méjì kan èyí tí wọ́n gbìyànjú láti jí ìyàwó ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Delta láti jí gbé. Ní ìpínlẹ̀ Kogi, ọmọ ọdún mọ́kàndínlógún kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó gún bàbá rẹ̀ lọ́bẹ pa ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ìròyìn ti Yorùbá Nation, níṣẹ́ la ní ìkéde pàtàkì tó ní ṣe pẹ̀lú ayẹyẹ oríkádùn olóyè ọmọ Adéyẹmọ fún gbogbo wa. Ní ti Biafra Nation báyìí, Simon Ekpa ló tún ti sọ̀rọ̀ sóde tó ti ní kí ìyá àti bàbá òun kí wọ́n ń bẹ láyé àbí kí wọ́n padà wá láti ọ̀run tán wà sáyé, wọn kò lè bẹ òun pé kí òun má jà fún òmìnira ilẹ̀ Biafra. Ní ti Biafra Nation náà, ikọ̀ IPOB ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkìlọ̀ tó láàmìlaka èyí tó rinlẹ̀ fún gbogbo àwọn ọmọ Biafra wípé kí wọ́n jìnnà sí dídarapọ̀ mọ́ iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí, torí wípé ní í ṣe náà fẹ́ fi wọ́n rúbọ tí wọ́n bá darapọ̀ mọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ gba gbogbo àṣìṣe yòówù kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lè ṣe, síbẹ̀síbẹ̀ yóò tún lo ọdún mẹ́rin míì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó wá láti ẹkùn ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí, ìyún Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, òun ló sọ èyí di mímọ̀ lásìkò tí wọ́n ṣe ìpàdé gbogbo ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ilẹ̀ káàárọ̀ oòjíire èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ àbámẹ́ta tá a lò tán yìí. Nínú ètò ìtìjà sí wípé gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀hún arákùnrin Babájídé Sanwó-Olú òun ló ṣe alákòóso àti olùgbàlejò gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn náà nílò èyí tí wọ́n ti fi ẹnu okòó sọ̀ọ́dúnrún nípa ẹgbẹ́ òṣèlú APC àti ilẹ̀ káàárọ̀ oòjíire lápapọ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ gómìnà àná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó ṣe, ó sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń sọ̀rọ̀ náà. Ó ní àwọn jà fitafitan, bẹ́ẹ̀ ni àwọn ṣe oríṣiríṣi akitiyan láti lè jẹ́ kí ọmọ káàárọ̀ oòjíire kó di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní gbogbo àtẹ̀yìnwá nínú ìtàn èyí tí ó sojú àwọn, ó ní wípé Awólọ́wọ̀ ìyún Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó gbìyànjú, ó jà fitanfitan láti lè di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n kò láǹfààní láti débẹ̀. Ó ní bákan náà lẹni tó jẹ́ MKO Abiola ìyún Moshood Abiola òun náà gbìyànjú láti lè di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wá láti ilẹ̀ káàárọ̀ oòjíire, tó sì já sí wípé gbogbo ipa wọn náà òun ló já sí pàbó pẹ̀lú bí ẹlẹ́mìí bó ṣe gbà á lẹ́nu Moshood Abiola lọ́dún náà lọ́hùn-ún. Ó ní báyìí àwọn ti tiraka, bẹ́ẹ̀ ni àwọn ṣe ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ fún ọmọ káàárọ̀ oòjíire kí àwọn lè gbé ààrẹ jáde láti ilẹ̀ Yorùbá. Ó ní èyí tí àṣeyọrí rẹ̀ tó jẹ́ ti Bọ́lá Ahmed Tinubu tó wà lórí àlééfà báyìí. Ó ní báyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wà lórí àlééfà, kò sẹ́ni tí ó wà lórí ẹṣin tí kò ní sọ ìpàkọ́ lùkélùké. Ó ní ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu, ó ní gbogbo àṣìṣe àbí gbogbo ohun tó lè máa fà fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó
ó ní ká fọwọ́ wọnú ká sì ṣe sùúrù lé lórí. Ó ní síbẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò tún lo ọdún mẹ́rin míì gbáko lẹ́yìn tí ó bá ṣe ọdún yìí tán. Ó nítorí pé àwọn gbìyànjú bẹ́ẹ̀ ni àwọn fi orí lagbó kó tó di wípé ọmọ Yorùbá ó dé orí àléfà. Ó ní ìfẹ́ àti ìṣọ̀kan àwọn ọmọ káàárọ̀ oòjíire òun ló yẹ kí àwa mọ̀ báyìí ká sì ṣe àtìlẹ́yìn tó gbọngbọn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bó ṣe wà lórí àléfà báyìí tí ó sì ń gbìyànjú agbára rẹ̀ láti tún orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹnu sọ̀gbà. Gómìnà àná tẹ́lẹ̀ rí ọ̀hún Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ó tún tẹ̀síwájú wípé pẹ̀lú àtìlẹ́yìn àti àdúrótì àwọn ọmọ káàárọ̀ oòjíire ó dá wọn lójú wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò tún lo ọdún mẹ́rin míì nínú èyí tí ó ti wọ ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà débùté ògo. Mo ṣetán láti dúró gẹ́gẹ́ bí igbákejì Peter Obi nínú ètò ìdìbò sípò ààrẹ tọdún 2027 èyí tí Rabiu Kwankwaso tó sọ ọ́ di mímọ̀ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP tọdún 2023 èèyàn Rabiu Kwankwaso tó tún ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ rí ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tó ń sọ ọ̀rọ̀ lásìkò tó ń ṣe ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí móhùnmáwòrán nínú ètò tí ń sọ ní èdè Àwùsá. Inú rẹ̀ ni ó ti ṣe ní àlàyé wípé lóòótọ́ àti lódodo ó ní òun kájú òṣùwọ̀n ju Peter Obi èyún ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party LP tọdún 2023 ó ní òun kájú òṣùwọ̀n jùlọ nítorí pé òun tún ní ìwé ẹ̀rí tó ju tiẹ̀ lọ nínú ètò òun ti gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ yún dọ́kítọ́rẹ́tì PhD nínú ètò òṣèlú tí òun ṣe. Ó ní bákan náà ó ní òun tún ní ìrírí bẹ́ẹ̀ náà ni òun ṣe dáadáa jùlọ lásìkò tó wà ní ipò gómìnà ní ìpínlẹ̀ Kano ju ti Peter Obi lọ. Ó ní ṣùgbọ́n láti lè jẹ́ kí àwọn ní àṣeyọrí àti láti lè jẹ́ kí ìṣèjọba tó lámìlaka kó wà ní orílẹ̀-èdè Nàìjíríà òun ṣetán báyìí láti darapọ̀ gẹ́gẹ́ bí igbákejì Peter Obi ọ̀hún. Wàyí o ẹni tó wá jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú LP Labour Party ìyún Umar Farouk ó sọ di mímọ̀ wípé inú wa dùn bẹ́ẹ̀ ni ayọ̀ wa kún láti gbọ́ irú ọ̀rọ̀ èyí tí Rabiu Kwankwaso sọ yìí. Ó ní ṣùgbọ́n kó yẹ dábàá àti mímọ̀ sọ àwọn ọ̀rọ̀ tó ní ṣe wípé òun ní àṣeyọrí tó lámìlaka ju ti Peter Obi lọ. Ó ní ta ni kò ṣàìmọ̀ wípé nínú òṣèlú nínú ètò ìdìbò ètí alòtán yìí tọdún 2023 sí ipò ààrẹ ó ní Peter Obi ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gbé ipò kẹta ní inú ètò ìdìbò náà nígbà tí Rabiu Kwankwaso kò tó ẹrú tí ó ní ètò ìdìbò tó jẹ́ mílíọ̀nù 2 ó ní ọ̀nà wo wá ni Rabiu Kwankwaso fi ju Peter Obi lọ. Ó ní kó sinmi gbogbo àwọn àhesọ ọ̀rọ̀ yìí. Ó ní bẹ́ẹ̀ ni àwọn ṣetán láti gbà á sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó bá ti ṣetán láti di igbákejì Peter Obi nínú ètò òṣèlú tọdún 2027 tó ń bọ̀ yìí. Ẹ ò rántí wípé lọ́dún 2023 ó ní àwọn méjèèjì ni wọ́n ti ń gbìyànjú láti kóra wọn pọ̀ nínú ètí Rabiu Kwankwaso ti fẹ́ di igbákejì Peter Obi ṣùgbọ́n lọ́dún náà lọ́hùn wọn kò fi orí okòó sọ̀dúnrún látàrí wípé wọn kò mẹ́ni tí ó lè jáde gẹ́gẹ́ bí ààrẹ àtẹni tí wọ́n lè lò gẹ́gẹ́ bí igbákejì tó mú àwọn méjèèjì kí wọ́n fọ́n dàgbé tó ń kálukú sì fi lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ní ṣùgbọ́n kí àṣeyọrí tó lámìlaka kó lè wà ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò tọdún 2027 òun ti ṣetán báyìí láti darapọ̀ láti di igbákejì Peter Obi ọ̀hún. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Delta ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fìbọn já okùn ẹ̀mí àwọn ajínigbé méjì kan èyí tí wọ́n gbìyànjú láti jí ìyàwó ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Delta náà gbé. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá látẹnẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe ó sọ di mímọ̀ wípé àwọn ajínigbé ó ní wọ́n gbìyànjú láti jí ìyàwó aṣojúṣòfin ti ìpínlẹ̀ Delta èyí tó pe orúkọ rẹ̀ ní Austin Oruoye tí wọ́n fẹ́ jí gbé ní èyí tí ó ń sojú ọmọlẹ́gbìmọ̀ asòfin gúúsù ti Warri constituency 1 ní ìpínlẹ̀ Delta náà. Ó sọ di mímọ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní Ẹ̀fúrùn ní ìjọba ìbílẹ̀
Uvuwe ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn agbébọn náà ó ní wọ́n yabo ọkọ̀ arábìnrin tó jẹ́ ìyàwó aṣojúṣòfin náà ní Okolọba òpópónà Jápà ní Ẹ̀fúrù. Ó tẹ̀síwájú wípé nígbà tí àwọn agbébọn yìí tí wọ́n ṣe ìkọlù sí arábìnrin náà wọ́n ṣe bẹ́ẹ̀ pa àwọn agbófinró méjì tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ tí wọ́n sì tún pa ẹni tó jẹ́ awakọ̀ rẹ̀ náà ní kété tí ìròyìn náà tó dé ti ìgbọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ìyún Olúfẹ́mi Àbániwọ́ndá. Ó sọ di mímọ̀ wípé níṣe ni ó pàṣẹ kí àwọn agbófinró kí wọ́n túyáyá kan sì túyáyà láti lọ́ọ́ rèé dí gbogbo ojú ọ̀nà èyí tí àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n lè gbà kọjá nílò èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán pa kìtì mọ́lẹ̀ láti lọ́ọ́ dí gbogbo ojú òpópónà náà lásìkò tí àwọn agbébọn yìí ń bọ̀. Níṣe ni wọ́n ti rí àwọn agbófinró ní ojú ọ̀nà tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn agbófinró náà ni wọ́n dáná ìbọn bolẹ̀ pẹ̀lú wọn tó sì já sí pípé àwọn oníṣẹ́ láabi ọ̀hún ni wọ́n fi ara gbọgbẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú èyí tí ó ti mú wọn kí wọ́n júbà ìwòrò kán sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ inú igbó lọ. Àmọ́ ṣá ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Olúfẹ́mi Àbániwọ́ndá ó ní síbẹ̀síbẹ̀ kò tẹ́ òun lọ́rùn pẹ̀lú bí wọ́n ṣe sá wọnú igbó yìí. Níṣe ni òun fẹ́ rí wọn láàyè tàbí òkú wọn. Wọ́n gbìyànjú láti tẹ̀lé àwọn oníṣẹ́ láabi yìí nínú èyí tí wọ́n ti ní wọ́n gbá àwọn mẹ́ta mú nínú wọn tó sì gbé wọn lọ sí ilé ìwòsàn láti ṣe ìtọ́jú ọgbẹ́ ìbọn tó ń bẹ lára wọn. Àmọ́ níṣe ni aṣọ kò bọ́mọyẹ mọ́ tí ọmọyẹ wọn ti ṣe bẹ́ẹ̀ tó ti ní ìhòòhò ọjà látàrí ọgbẹ́ ọta ìbọn èyí tí ó gba ẹ̀mí àwọn ènìyàn ajínigbé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Báyìí ni Olúfẹ́mi Àbániwọ́ndá ni ó ṣe wá lu àwọn agbófinró náà lọ́gọ̀ ẹnu tó sì sọ di mọ̀ wípé àwọn kò ní káwọ́ gbéra bẹ́ẹ̀ ni àwọn kò ní tẹ́tí láti máa wu ìwà akin láti lè fi páńpẹ́ òfin mú gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn tó wà nínú òkùnkùn táfà sínú ìmọ́lẹ̀ káàkiri kọ̀rọ̀ǹkọ́ndù ìpínlẹ̀ Delta ọ̀hún. Ní ìpínlẹ̀ Kogi ọmọ ọdún 19 kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó gún bàbá rẹ̀ lọ́bẹ̀ pa ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́, arákùnrin tí wọ́n pè ní ẹni ọdún 19 Abba Yusuf ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa bàbá tó bí lọ́mọ ní ìpínlẹ̀ Kogi ní agbègbè tán pè ní Sakinoma ní Lọ́kọjà tí ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún. Bàbá ẹni 60 ọdún tí Yusuf ṣekú pa náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Dairu Yusuf. Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bàbá ọ̀hún bó ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, Nuhu Muhammed Bala ó ní òun gba ìpè láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n àwọn lóbìnrin wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ pa ẹni tó jẹ́ àbúrò rẹ̀ o. Ó ní dìgbàdìgbà ní òun sá eré lọ sí ibẹ̀ tó ti já sí pé wọ́n ti gbé Dairu Yusuf náà lọ sí ilé ìwòsàn. Nínú ìtàn ti ní ibẹ̀ ló ti jáde láyé tó ti kí ilé ayé yìí pé ó dìgbò ṣe. Arákùnrin ọni ọmọ ọdún 19 Abba Yusuf náà òun àti ìyá tó bí lọ́mọ àtàwọn àbúrò rẹ̀ tó kù ó ní wọ́n sọ pé wọ́n ti júbà ehoro. Àmọ́ ṣáájú gbogbo àsìkò tá a fi ń kó ìròyìn jọ ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà láàrin bàbá àti ọmọ èyí tó mú kí ọmọ náà kó gún bàbá rẹ̀ ní ègúnkúgún títí tí ẹ̀mí ṣe fi bọ́ tó ti bọ́ ní ẹnu rẹ̀ náà. Ìròyìn ti Yorùbá Nation, ẹjá tẹ́tí ká gbọ́ ìkéde pàtàkì èyí tá a ní fún wa yìí. Àtótó àrèrè èrò epo èrò ọ̀fà ẹ wá gbọ́ làbárí ẹnu mi. Ǹjẹ́ ti gbọ́ pé lọ́jọ́ 10 oṣù 10 ọdún tá a wà yìí ó ní ṣe dédé ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní Ògbó Bàbádámì. Èyí ló wá fà á tí gbogbo àwọn àgbààgbà èèyàn jàǹkànjàǹkàn táwọn lókè òkun káàkiri orílẹ̀ àgbáyé tí wọ́n fi wá yan ọjọ́ 11 oṣù 10 ọdún tá a wà yìí láàyò láti máa fi ṣe àwẹ̀jẹwẹ̀mu ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ èyí tí yóò máa wáyé ní London Kensington 179 Holland Park Avenue London W11 4UL United Kingdom ní dédé agogo 2 alẹ́ ní títí di aago 12 òwúrọ̀ ọjọ́ kejì. Bó bá wá dọjọ́ 12 oṣù 10 ìwọ́de tó lámìlaka èyàn tí ó tún máa wáyé ní London náà èyí tí Ọláyọmí Kóìkì tí ó máa ṣagbátẹrù rẹ̀. Bẹ́ẹ̀ ni ọkọ̀ ti wà ńlẹ̀ fún àwọn àgbàlagbà àti abarapá gbogbo èyí tí ó máa gbé wọn láti fi ṣe ìwọ́de náà. Ẹ má gbàgbé ẹ jẹ́ ká fi sọ́kàn. Olùkéde àrólé bàbá 1010 TV wà.
ẹ káàbọ̀ padà. Nínú ìròyìn ti Biafra Nation báyìí, Simon Ekpa tó pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀ Biafra ọ̀hún ló tún ti sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ báyìí nínú ètò ti sọ di mímọ̀ wípé tó bá já sí wípé ìyá àti bàbá òun bẹ láyé ni tí wọ́n sì ń rọ òun wípé kí òun ju ọwọ́ sílẹ̀ kó ń jákàn nínú jíjà fún òmìnira ilẹ̀ Biafra, ó ní òun kò ní gbọ́ bẹ́ẹ̀ ni òun kò ní gbà. Ó lóun tiẹ̀ wá mọ̀ wípé ìyá àti bàbá tó bí òun bíbí tán bí òun sáyé náà ó ní láti jà fún òmìnira gbogbo àwọn ọmọ ilẹ̀ Ìgbò. Ó ní ó dùn lójú gbangba wípé bí òun tún bẹ láyé àti bàbá tó bí òun lọ́mọ níṣe ni wọ́n tún ṣe àtìlẹ́yìn èyí tó gbópọn fún òun láti ja ìjà náà ní àjàyè tí òun ó sì béèrè fún òmìnira gbogbo ọmọ ilẹ̀ Ìgbò. Simon Ekpa ló sọ èyí di mímọ̀ lówùúrọ̀ èní nínú ọ̀rọ̀ tó fi jáde sójú òpó X rẹ̀ ìyẹn Twitter ti tẹ́lẹ̀ rí, tó ti sọ di mímọ̀ wípé a sì tún kó àmójúbà ìkéde kónílé ogbélé èyí tí máa ń wáyé ní gbogbo ilẹ̀ Ìgbò ní gbogbo ọjọ́ ajé Monday. Simon Ekpa tó fi ìròyìn náà ló fi léde síta. Ìròyìn ti Biafra Nation náà ni mo sì wà. Àwọn ikọ̀ IPOB tí wọ́n ń pè fún ìdásílẹ̀ Biafra ó ní wọ́n ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ Ìgbò wípé ẹ jìnnà láti darapọ̀ mọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí nítorí wípé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ìrúbọ lásán ó ní ẹ fẹ́ fira yín ṣe fún ilẹ̀ Ìgbò. Ikọ̀ IPOB látẹnẹni tó jẹ́ alukoro àti akọ̀wé ẹgbẹ́ ọ̀hún èyún Emma Powerful ó ló sọ èyí di mímọ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé tá a lò tán yìí nínú ètò tí sọ di mímọ̀ wípé kí gbogbo àwọn ọmọ Ìgbò kí wọ́n jìnnà sí dídarapọ̀ mọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Ó nítorí pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti orílẹ̀-èdè Nàìjíríà wọn kò ní nǹkan kan fún gbogbo àwọn ọmọ Biafra bí kì í ṣe wípé ìkúpani àti ìkónilẹ́rú ó ní wọ́n ní fún wọn. Ó ní tá a bá wá rí ọmọ Ìgbò kankan tó darapọ̀ mọ́ ọmọ ogun ilẹ̀ yìí yún Nigeria Army ó ní níṣe ni wọ́n fẹ́ fi ẹ̀mí ara wọn ṣòfò tí wọ́n sì fẹ́ fi ẹ̀mí ara wọn rúbọ fún ilẹ̀ Ìgbò torí pé àwọn kò ní káwọ́ gbéra bẹ́ẹ̀ ni àwọn kò sì fẹ́ rí ẹ̀mí àwọn Nigeria Army yìí ní gbogbo ilẹ̀ Ìgbò ló ti wù kó mọ bí ọmọ Ìgbò kan bá wà láàrin wọn níṣe ni àwọn yóò ṣekú pa torí pé àwọn ò rí gẹ́gẹ́ bíi pé ó gbàbọ̀dè fún gbogbo ilẹ̀ Ìgbò náà ni. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín òun náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà táàtún padà máa mú ìròyìn míì wá. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ sì lè máa rí ọjà àbálẹ̀ ìròyìn wa gbọ́ lóòrèkóòrè.